وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد، يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن. Adá ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run tí ó fún wa láǹfààní ọdún iléyá tọdún ni. Abẹ́lọ́run nínú àánú ẹ̀ kó má fi tọdún ní ìṣàṣemọ̀ fún wa. Ọlọ́run jẹ́ aṣọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé, ká ṣe láàyè, á sì ṣe pẹ̀lú àlàáfíà ara. Ǹjẹ́ ọmọ jẹ́ útúbà wa ní iléyá ti ọdún ni? Òun náà ni okùn tí ń rìn kan tó so gbogbo àwọn ìjọsìn wa pọ̀. Okùn kan ń bẹ tó ṣe pé kò sírù ìjọsìn tá a lè fẹ́ ṣe tá a bá ti rí nǹkan yìí bẹ́ẹ̀ ìjọsìn yẹn ò ní lálàáfíà. Kí ni nǹkan náà? Òun náà ni ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ìgbàgbọ́ nínú Ọlọ́run yìí, òun náà sì ni tó ṣokùnfà ọdún iléyá tá à ń ṣe. Ẹnìkan tó ń kọ́ lọ́wọ́ ọba gbọ́ tó dúró dáadáa ní kọ̀rọ̀ àti ní gbangba lọ́lọ́run lòun sábàbí tó di ọdún fún àwa lónìí. Ká lè bá a mọ̀ pé kò sí ìjọsìn wa kan tá a fẹ́ ṣe tó ṣe pé bàbá ti ṣe àfẹ́kù ìgbàgbọ́ òdodo ìmọ́lọ́run lọ́kan ìjọsìn yẹn ò lálàáfíà. Ẹ wo àwọn èèyàn wa tí wọ́n wà ní hajj ní ìsìn. Ẹni tó pọ̀ jù nínú àbíkáwò tí wọ́n máa ń ṣe òun náà ní labbaik Allahumma labbaik. labbaik la sharika laka labbaik. innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. Bàbá wa káàrò yìí dáadáa. A rí wípé n tó ń sọ ni wípé gbogbo wa ayé àwa jẹ́ pé ìwọ Ọlọ́run. A sì ní ìgbàgbọ́ pé ìwọ Ọlọ́run tá a wá jẹ́ pé èyí ò ní orogún kankan. Gbogbo ọpẹ́ wa àti ìdẹ̀ra tí ìwọ Ọlọ́run ṣe fún wa, a mọ̀ pé ìwọ ló ṣe. A sì ní ìgbàgbọ́ wípé ẹnìkan kan tá a máa sìn lẹ́yìn ìwọ Ọlọ́run ọba àlekè ọlá ò sí. Ẹ wo bí gbólóhùn yìí bó ṣe tóbi tó táwọn alálàájì máa wí. Lẹ́ẹ̀kan náà tí wọ́n bá ti wí tán, Ànábì sọ pé màláìkà kan wà pè láti sánmà. Kí ni màláìkà wa máa sọ? Yóò sọ fáwọn kan wípé la labbaika wala sa'daik. Yóò sọ pé rárá o, ìwọ ò jẹ́ pé tọ́lọ̀. Bí gbogbo àwọn tó kù bá sì ṣoríire bí ìwọ ò lè ṣoríire. Àwọn àfáà wọ́n ní tí ó kọ́kọ́ sọ ẹni tí ó bá wí bẹ́ẹ̀. Táwọn màláìkà wá sọ fún pé kò ní ṣoríire. Wọ́n lákọ̀ọ́kọ́ tó fà á ní wípé gbólóhùn làbáìkà ti ń wí yẹn kò ní ìgbàgbọ́ ń bẹ̀. Gbólóhùn làbáìkà tó wí yẹn la sharika laka labbaik. Ipò òun gbà wípé a gbọ́dọ̀ wórogún pẹ̀lú Ọlọ́run. Wọ́n ní rọ́ ní ń pa òun ń wórogún pẹ̀lú Ọlọ́run. Ìwórogún pẹ̀lú Ọlọ́run yẹn òun ni ò ní jẹ́ kọ́lọ́run gbà kó jẹ́ pé òun náà ti ní òsì ní jẹ́ kó borí ire délé. Tọ́ eléyìí ìfẹ́rẹ̀lẹ̀ fún wa wípé bí àjì ṣe tóbi tó yẹ gbogbo ẹni tó bá ti mú nǹkan míì mọ́ Ọlọ́run kó kà ṣeré lọ́nà Ọlọ́run ní ìgbà. Bàbá wa wà Ànábì wa Ibrahim alayhi salatu wassalam. Ká lè bá a bí ìgbàgbọ́ tá à ń wúyè bó ṣe lágbára tó. Ọlọ́run sọ fún Ànábì náà Al-Qur'an. Ọlọ́run ní qul innani hadani rabbi ila siratin mustaqim. Pé ìwà Ànábì sọ wípé ọba àlekè ọlá fi mí mọ̀nà lọ sójú ọ̀nà sùtọ́. Dinan qiyaman, ẹ̀sìn tó dúró déédéé. Millata Ibrahim wa ma kana minal mushrikin. Ẹ̀sìn tó dúró déédéé ìlànà Ànábì wa Ibrahim. Ibẹ̀ náà lọ́lọ́run fi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kí wọ́n lànà Ibrahim fi tayọ ma kana minal mushrikin. Kò sí nínú ẹni tí máa wúrogún pẹ̀lú Ọlọ́run. A rí wípé àìwúrogún pẹ̀lú Ọlọ́run tí ìwúrogún pẹ̀lú Ọlọ́run òun náà ló bí ọdún tá à ń ṣe. Ẹ wá wò. Ọlọ́run tó sọ fún Ànábì pé kò sọ pé inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu wa bidhalika umirtu wa ana awwalul muslimin. Ìrun táǹkì ẹran tá a fẹ́ pa ẹ̀mí wa tá ń lò àti nígbà tá a bá jáde láyé ọba àlekè ọlá nìkan lórí gbogbo ẹ̀ la sharika lahu
ọlọ́run yìí àgbọ̀dọ̀ orúkọ bàbá àgbọ̀dọ̀ orúkọ kankan pẹ̀lú ẹ̀ wáde dáálíkà òmìnirìtù àṣẹ tó bá àdékè ọlá pàwọ́ lélẹ́yìn náà ló sì sọ wá lórí gbàgbọ́ òdodo. ẹ wá wo nǹkan ọmọ ẹni tó bá wá dúró lórí wípé ẹyọ kan lọ́lọ́run òun ò ní mú nǹkan míì mọ ìpèníjà wà á dé. ọmọ ẹni tó bá ti dúró pé ọlọ́run ò lórogún ní ìsìnkú pọpọ pẹ̀lú ẹ̀ ìpèníjà ó dé. irú ìpèníjà òun náà ní irú ìpèníjà tó dé bá nígbà Ibrahim alayhi salatu wassalam nígbà tó yarí fún gbogbo àwọn èèyàn àtàwọn ẹbí ẹ̀ àtàwọn òbí ẹ̀ àtàwọn aráàlú ẹ̀ wípé mi ò ní sin òṣàdẹ́yìn ń sìn mi ì ní gbára lé nǹkan mi lẹ́yìn Ọlọ́run. kí ni tí wọ́n wí qalu ubnu lahu bunyanan falqawhu fil jahim pé ẹ lọ dáná kalẹ̀ ẹṣẹ́ gíjọ ẹ sọ Ibrahim sínú ẹ̀. kí ni tó fà á nítorí kó sọ pé òun ò ní sin nǹkan mi lẹ́yìn Ọlọ́run. torí bẹ́ẹ̀ tí wọn náà bá dúró lónìí kó ò ní sin nǹkan mi lẹ́yìn Ọlọ́run máa retí ìpèníjà pé káyé sọ pé àwọn ò ní gba tiẹ̀ kí wọ́n sọ pé àwọn ò ní fẹ́ tiẹ̀ kí wọ́n láwọn ò fara ní ọ kọ́ sọ pé àwọn fẹ́ bìyà jẹ́ kọ́ sọ pé kò síbi tó fẹ́ gbà bó ṣe máa ń rí nìyẹn fún gbogbo ẹni tó bá ti dúró déédéé kò mọ̀ ní sin kámẹ́lẹ́ yẹn ọ̀dọ̀ torí pé bàbá àgbàgbọ́ àdàbọ̀ Ibrahim alayhi salatu wassalam lẹ́jọ́ tóun náà dúró bẹ́ẹ̀ iná wọn dákalẹ̀ wọ́n sì sọ ọ́ nù náà. ẹ wá ń wọ ọlọ́run ní fa'aradu bihi kaydan faja'alnahumul asfalin. ọlọ́run ní ṣùgbọ́n nítorí kó dúró déédéé àwọn rò pé iná yẹn máa jó ni wọ́n rò pé kò ní jẹ́ èèyàn mọ́ ni ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n bá náà tẹ̀ pátá orí wọn ni wọ́n fi kó. kí ló dé náà fi orí wọn kó nítorí wípé ẹni tí wọ́n bá fà á ó jẹ́ ẹni tó dúró déédéé ní kọ̀rọ̀ àti ní gbangba pẹ̀lú ọ̀tọ̀. torí bẹ́ẹ̀ táwọn ìwà Ibrahim bá lè rẹ́yìn gbogbo àwọn tí wọ́n gbógun tì nítorí ó nígbàgbọ́ nu Ọlọ́run. ìntàwa náà bùkátà sí bá a ṣe wà yìí láti ṣẹ́gun gbogbo ogun tó dojúkọ wá ní ká dúró tọ́lọ́run ká sì mọ Ọlọ́run ní kọ̀rọ̀ àti ní gbangba. àwa tí kọ̀ọ̀kan ọ̀bá dá níbi Ọlọ́run ẹ̀já lọ tún bẹ̀ ṣe o. kódà òun ni ó jẹ́ ká borí gbogbo wàhálà tá a wà nínú ìṣẹ̀mí wa àti nínú ẹ̀sìn wa ọlọ́pàá wọn ṣe ìlú wa borí. kódà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹni tó lè mú ká láṣeyọrí dáadáa òun ni wípé a nígbàgbọ́ nínú Ọlọ́run ká sì mọ̀ kọ́ bá a lè kí ọlá lè tún Nàìjíríà ṣe bó ṣe tó yìí náà. gbogbo àwọn ogun tó ń dojúkọ wá insecurity insurgency poverty hunger gbogbo ẹ̀ bó ṣe tó yẹn náà nítorí pé ọba àlekè ọládé máa ń yí nǹkan dà èyí táwa kan bùkátà sí láti ṣe ní ká nígbàgbọ́ dáadáa nínú Ọlọ́run kò lè ṣe á sì máa ṣàdúrà fáwọn aṣáájú wa ọba àlekè ọlá má ṣe dúró tì wá ó sì ṣe dáadáa fún wa wala la ilaha illallah. lẹ́yìn eléyìí a ṣàdúrà fún ààrẹ orílẹ̀-èdè President Bola Ahmed Tinubu. adúgbò lọ́dọ̀ wọn nítorí pé wọ́n kà wá náà kún l'Ógbómọ̀ṣọ́ wọn yíyọ wá sẹ́yìn nínú gbogbo ohun tí wọ́n bá ń ṣe. èyí tí wọ́n tún ṣe fún wa tó dáa l'Ógbómọ̀ṣọ́ lọ́dún ni pé gbogbo ẹran tí president pín ní Ọ̀yọ́ state wọ́n fún wa ní ẹran 100 àgbo 100 ní president fún wa ní Ọ̀yọ́ state. wọ́n sì yan ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí secretary distribution committee. sọ ààrẹ ṣe dáadáa fún wa púpọ̀ Ọlọ́run ò ní yẹ̀ wọ́n ní sáà Nàìjíríà. akí gómìnà wa Ṣèyí Mákindé akí wọn púpọ̀ fún àwọn àdúrótì tí wọ́n ń ṣe fún wa ní gbogbo ìgbà Ọlọ́run ò ní fi àwọn náà lẹ̀. bẹ́ẹ̀ náà ni chief of staff to the governor Ebenezer Ogunwuyi akí àwọn náà dáadáa ọlọ́pàá wa sanwó lẹ́sùn lórí. Ọ̀yọ́ State Elders Council lábẹ́ kó-ṣe-máa-ṣe High Chief Dr. Saka Adégbìtẹ́ Balógun Balógun of Ògbómọ̀ṣọ́ land akí ẹ̀yin náà púpọ̀ ẹ̀kú àdúrótì ẹ̀sìn wa. nígbà tí gómìnà tó fẹ́ ṣe dáadáa fún wa wọ́n set up Ọ̀yọ́ State Elders Council bàbá Saka Balógun àwọn ni alága wọn tí wọ́n sì ń ṣe dáadáa púpọ̀ lára orin tó lọ́n ṣe fún Ògbómọ̀ṣọ́ ni ọlọ́wọ̀n ní pàtí jẹ́ láíláí. lẹ́yìn wá àgbà náà àwa kí aṣíwájú and bàbá àṣàlẹ̀ àdínní of Ògbómọ̀ṣọ́ land Senator Hamzat Ayọ̀adé Adéṣeun akéwìbó oríire dáwà ní aṣíwájú náà lẹ́wẹ̀ bíi ti rí náà lò ọba àlekè Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín láíláí wala la ilaha illallah. akí púpọ̀ bí ẹ̀kọ́ àdúntí ẹ̀sìn Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lẹ̀. bẹ́ẹ̀ náà fòkí Zainul Islam of Ògbómọ̀ṣọ́ land bàbá wa ẹnjìníà Abu Salam kí ẹ̀yin náà púpọ̀ Ọlọ́run tí wọ́n dúró tí ìyàwó lè fi yín lẹ̀.
mo kí bàbá wa Al-Khalifa Mansur Èjìdé akínyẹ̀pẹ̀ ẹ̀kú ọdún ọlọ́mọ fìtọ́dún lè ṣe àṣemọ́. Bàbá wa retired AIG Babalọ́lá akínyẹ̀yẹ náà ọlọ́wọ̀n ní fìlẹ̀ Alhaji Abdulrasheed Akẹgbẹ́ Oge Ragari akíwàpẹ̀ ẹ̀kú ọdún ọlọ́wọ̀n ní fi ọdún lè ṣàṣemọ́. Ògbómọ̀ṣọ́ Muslim Community lábẹ́ alága ààrẹ àgbóríṣàpá ọlọ́pàá ṣàbọ̀wá dúró tì. Ọ̀nà ìbùmọ́líkà àtàkùnlé Adéọlá akí àwọn náà púpọ̀ ọlọ́wọ̀n nípa tí ń jẹ́ láéláé wọlé ilaha illallah. Ọ̀nà ìbùmọ́lá lójú wọn lọ àdáwọ̀ akálà ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn. Bẹ́ẹ̀ náà ni àwọn tí a sì ṣàdúrà fún ọ̀nàrẹ́bù Sunday Dáre Alámàlà ọlọ́mọba wa ṣe dáadáa fáwọn náà. Ọlọ́run lè jẹ́ ó bàjẹ́ fún ọ láíláí. Orúkọ táàrẹ bá ti pè èèyàn ó ti dórúkọ tó ní àlùbáríkà rẹ̀. Ọlọ́run lè jẹ́ ó bàjẹ́ fún ọ láíláí. Wala ilaha illallah. Lẹ́yìn náà wọlé kanlẹ̀ ọ̀nà yóò dà fún ọ. Alhaji Abdulrasaq Àgbétì akí àwọn náà kú oríire fún appointment tí gómìnà ṣe fún wọn. Ọlọ́run lè jẹ́ ó bàjẹ́ fún ọ láíláí. Honourable Commissioner of Agriculture ní Ọ̀yọ́ State Honourable Lásùn akí àwọn náà púpọ̀ ọlọ́pàá wa dúró tì wọ́n. Professor Abdulgani Raji ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín láéláé ẹ̀sìn wọn ò ní mẹ́sẹ̀gì wọn ni wọ́n kọ́ ní láàárọ̀ yìí tí wọ́n kí gbogbo àpò ọdún ọlọ́run jẹ́ ó dáa fún yín sá àwọn kan wọ́n ṣàjẹ́ aláṣẹfẹ́. Barrister Daoud ọlọ́run bá wa dúró tì yín sá ọlọ́run ní jẹ́ ẹ mú àpàdà sí ibú. Professor Rafael Abdulrahman Afọ̀dá tó ti bí wọ́n ṣe wà ní hajj tí wọ́n ṣe hajj lọ́wọ́ wọn tún gbàgbé ilé. Honourable Shina Pella ọlọ́run jẹ́ ó dáa fáwọn náà. Senator Yunus Akintunde Senator Akintunde wọ́n ṣe dáadáa púpọ̀ fún wa. Senator representing Ọ̀yọ́ Central Senatorial District. Nígbà tí President fún wa ní ẹran, àwọn kan bá ṣe kó láti Àbújá d'Ògbómọ̀ṣọ́, bá ṣe kó lóòkè Ògùn àti Ìbàràpá àtọ̀yọ́ àti Ìbàdàn. Senator Yunus Akintunde àwọn ni wọ́n mójútó gbogbo tó ní ṣe pẹ̀lú logistics tí kálukú fi láǹfààní àti ìgbà tiẹ̀ lọ́kọ̀ọ̀kan. Ọba àdìgbò lápọ́nṣẹ́ àbọ̀wá dúró tì wọ́n ọlọ́run lè jẹ́ ó bàjẹ́ fún wọn láéláé. Gbogbo àwọn alága wa káńsù márààrún ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Bẹ́ẹ̀ náà ni chairman FIRS Zaccheaus Adelabu aṣàdúrà fáwọn náà ọlọ́run máa ṣàbọ̀wá dúró tì wọ́n. Alhaji Rufai Bello ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Gbogbo àwọn ọba tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ wọn la ṣàdúrà fún. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Aláàfin Ọ̀yọ́, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, Olúgbọ́n ti orílẹ̀ Ẹ̀gbọ́n, Òǹpẹ̀tù, Jẹ́rù àti gbogbo àwọn lọ́balọ́ba. Gbogbo yín pátá ọlọ́pàá ṣẹ̀bà dúró tì. Oníbọ̀sọ̀lá àti Bọ̀sọ̀lá ọlọ́wọ̀n ní jẹ́ máa padà sí ibú. Imam in Council mo kí ẹ̀yin náà. Lábẹ́ bẹ́ẹ̀ mo kí bàbá wa Sheikh Alim ọlọ́mọba wa dúró tì mí. Gbogbo àwọn imam méjèèjìlá tí wọ́n ti jókòó ní ààyè tí wọ́n wà yìí. Àwọn náà ti kúrò lórí nígbà yìí tí wọ́n ti lọ ọlọ́mọṣà ìbá wa kẹwọn. Látọ̀rí bàbá wa ní Agbógunlé tóbi lórí bàbá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ nílé ìmáàmù lókè ọlọ́pọ̀ mọ́sífà ọlọ́pọ̀ wa forí ti kálukú wọn. Ọlọ́dà ìlàhà ìlàlá Alhaji Mọ̀tàkọ̀ ohun búrẹ́dì ọlọ́jẹ́ ó dáa fún yín o. Gbogbo àwọn mufasiru tí wọ́n ti lọ aṣàdúrà fún tóbi lórí bàbá wa òkúnlé èkó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ọlọ́pàá wa ṣe dáadáa fún wọn. Bàbá wa Engineer Lutonia ọlọ́run lè jẹ́ ó bàjẹ́ fún yín. Gbogbo ọ̀dọ́ mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́ gbogbo àwa alásàlátù lọ́kùnrin lóbìnrin aṣàdúrà fún gbogbo yín ọlọ́run ṣàfihàn tiwa. Ẹ ṣe sùúrù ẹ má wáyé tí ì lọ ó sì kúṣẹ́ kan dáadáa ṣe ṣùgbọ́n kó tó di bá lọ ṣiṣẹ́ yẹn ìdí mo fẹ́ sọ yìí tí gbogbo èèyàn bá gbọ́ yín yóò yá lè fà dáadáa. So wọ́n dẹ̀ gbogbo àwọn tí wọ́n dúró yìí ni wọ́n máa bá mi jà ní gbogbo ọdọọdún pé ìmáàmù àṣà kan wà yìí ti fẹ́ parẹ́ kò sì gbọ́dọ̀ kú. Lánàá ni gbogbo wọn tó wá bá mi pé ìmáàmù mo láṣàwò wọ́n ní bàbá wa báyìí nínú àṣà àwọn bàbá wa l'Ógbómọ̀ṣọ́ ni pé a máa dá owó orí òkìtì ibi táṣáájú dúró sí yẹn wọ́n níbẹ̀ ni owó orí òkìtì máa lọ. So torí ẹ̀ gbogbo wa pátá ẹ má bàa tún jẹ́ kí wọ́n sọ mí lẹ́nu bá bí ṣé bídí àkàndínlẹ́ ṣe bídí àtẹ̀tì lọ ẹ rí i pé ẹ dá owó orí òkìtì kẹ́ ẹ tó lọ. Ọba àlejò alákọ̀ọ́mọ̀ṣọ́dún tó lè ní àṣemọ̀ fún wa. أقول قولي أستغفر الله لي ولكم السلام عليكم ورحمة الله وبركاته.
ẹni tó ní ọwọ́ rẹ mo ti gbà mo mú wá fún ọ ní ẹni tó ní ìbá fún. ẹ fẹ́ sí nọ́mbà ṣáàpè ìbí wọ́n ti rí yóò ní. ẹjọ́ ní sẹ́gbẹ́ ló kó ní wíyá. ẹjọ́ jẹ́ kọjá jọ ẹjẹ́ kọjá ẹjẹ́ kọjá náà. ó ti dá báyẹn bí ọgbọ́n lọ́fẹ̀ẹ́ jẹ́ àwọn tí ò yé ni wọ́n aláwòye kí ẹdú ọjẹ. Wájú mi ọkùnrin yìí.
àlá kẹjá pé torí ipò bákan náà ló wà. Kódà bí bàbá láti wà ní ìjọba ní 2009 ni wọ́n rán wa lọ Mákàmọ̀dí nàta lọ káde. Aláàjì Abdulrasaq wọ́n láti ní ọmọ àrífún yín náà yóò tó máa dá alágbára Ọlọ́run. Aláàjì wọ́n sí àgàyára sí ẹ̀yìn náà Ọlọ́run lè fi ọ̀sẹ̀ kọ́. Ẹnu tó ní gbogbo ojú ọ̀sán ìṣòro àwọn akẹ́kọ̀ọ́ gbúra. Muri hoje quase. Muri hoje quase. Muri. Sorry. That afforded him the opportunity to triumph over his enemies. So anybody today who wants to equally triumph over his adversaries must have faith in Allah, like that of Prophet Muhammad. He must hold on to the fact that there is no other God to worship except Almighty Allah subhanahu wa ta'ala. So if you do that from your faith, then you have surrendered yourself to the enemy and they can attack you and win you anytime. So, my advice to the Muslims that are celebrating Eid al-Adha today is that we should use this opportunity to renew our faith in Allah subhanahu wa ta'ala. Dájú wá sí olúkà àwọn tó sínú bíyìnyín ọlọ́run yẹn padà lẹ́yìn ilé. Aláàjì wa Aríwájọ Yẹ̀sìn àti ẹ̀yìn náà. Aláàjì wa PDP àbáwá àti ọlọ́run yẹ kí a sì ọ̀pọ̀ ọjọ́. Àwọn ni akéwì ìgbà yìí ní gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Gbogbo ẹ̀yin eléyìí ní ẹ̀sìn ìgbèríko yìí dáadáa o. Ọlọ́run yẹ kí a wọlé dáadáa o. Ẹ̀yà Yorùbá ní Muhammad. Àwọn náà ní ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Alhaji Muhammadu Ghazali Bello ayọ̀bù ànábì àwọn ni ọlọ́run ṣe ní akọ̀wé àgbà fún Ògbómọ̀ṣọ́ sẹ́ńtírà àwọn kìí sọ pé wa kìí ṣagbára àwọn náà wọ́n ní tí ìmọ̀ ọ̀sọ́rì jẹ̀mí ní Kàtàǹgbà ẹ̀jẹ̀ ayọ̀bù àní Muhammadu apàṣẹ àgbà wọn and to the governor of the state has been with us morning and afternoon. Anytime we beckon on him, he has always been there for us. We pray Almighty Allah grant him success here and hereafter in the day of judgment. Salam. Àfà lónìí ọjọ́ ọdún àfà. Ọmọdé kò dùn à. Ò ń gbádùn yín gan bàdàn. Ọwọ́ sànú wa. Ìbàjẹ́ fún yín o. Odua. Akwale Bisala. Ó tún ti rẹ̀ bú mi.
Ah.